Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Kasukaji tẹlifíṣàn, a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa, a tún ti dé gẹ́gẹ́ bí a ṣe máa ń dé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ káàkiri gbogbo àgbáláyé níbi tí ẹ̀yin ti láǹfààní àti máa wò wá, àti ní dédé aago tí ẹ̀yin láǹfààní àti máa gbọ́ wá lọ́wọ́lọ́wọ́. Àkójọpọ̀ rẹ̀ lórí bó ṣe ń lọ káàkiri àgbáláyé àti jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà ló tún dé sí ojú ìwòran yìí o, gẹ́gẹ́ bí ìṣe wa láti iléeṣẹ́ Kasukaji tẹlifíṣàn níbi tá a ti máa mú àwọn kókó inú ìwé ìròyìn lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹ̀ jákèjádò àgbáláyé wa sí etí ìgbọ̀nyẹ. Bẹ́ẹ̀ bá ti bá ń wá nǹkan fìdílé, ẹ dẹ́kun ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká ti jẹ mọ́ ká lọ lónìí. Ẹ̀yin tèmi, níbo ni mò ń gbé yín rè lọ́jọ́ tòní? Níbo lájọ́ ń tẹkọ̀ létí lọ? Ẹ jẹ́ nǹkan kan mọ̀ ń gbé yín lọ sójú òpó Sahara Reporters. Níbẹ̀ ni mo ti ṣalábàápàdé ìròyìn ọ̀hún. Kí lohun tí mo bá ń bẹ̀ o? Ẹgbẹ́ òṣèlú ADC ni o, níbi tí ọ̀gbẹ́ni Abubakar Atiku nǹkan níbi tí ó ti mọ sáré tí ó mọ díje dupò ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú ọ̀hún ló kẹ́gbàjarè síta tí wọ́n sì ń jẹ́ kó di mímọ̀ fún ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu wípé ìyà yìí pọ̀ tó fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣèjọba yẹn. Wọ́n wá ń ṣèkìlọ̀ fún ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu wípé ẹ wo bàbá, níṣẹ́ ni kẹ́ ẹ kọ̀wé kẹ́ ẹ fi ipò ọ̀hún sílẹ̀, ìyẹn ipò ààrẹ eléyìí tí bàbá wa dúró lórí rẹ̀ tí wọ́n jókòó lórí rẹ̀. wọ́n ní ẹ wò, níṣẹ́ ni kẹ́ ẹ yá fi ipò ọ̀hún lẹ̀ kẹ́lòmí ò bọ́ bẹ̀ kó ṣe o, tàbí kẹ́ ẹ rí i wípé àwọn ọ̀nà eléyìí tẹ́ ń gbà ṣe ìṣèjọba ọ̀hún, bóyá àwọn lẹ́wàá yí padà ni o, bóyá àwọn lẹ́wàá mọ bẹ́ẹ̀ ti gbé àtúntò bá àwọn lànà tẹ́yìn ń gbà ṣèjọba yín ni o, bóyá òun lẹ́ṣẹ̀ kan lẹ́fọ̀ọ́ ọmọnù méjèèjì nítorí pé kíni wọ́n jẹ́ kó di mímọ̀ pé ọgọ́rọ̀ mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí ló ń bẹ nínú ìyà àti òṣì o, wípé kódà ìyà ọ̀hún pọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé kíni ẹlòmíì ò tiẹ̀ lè rọ́wọ́ mú lọ sẹ́nu, ọ̀pọ̀lọpọ̀ ni ò lè jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́. Àwọn jẹ́ kó di mímọ̀ wọn ní bàbá ẹ wò, ká mọ̀ pé àwọn owó kéékèèké, ká mọ̀ pé ìrẹsì, ká mọ̀ pé oúnjẹ káàkiri, ká mọ̀ pé sẹ̀mófìtà 1 kg káàkiri, wọn lóun kọ́ ló kàn ó, ń kọ́ ló kan orílẹ̀-èdè Nàìjíríà kù ó. ń tẹ́ bá ṣe ni kẹ́ fi pẹ́ sí o, bóyá iye àwọn ìlànà àwọn bẹ́ẹ̀ tẹ́ ń ṣe ètò tí ń tẹ̀ ń ṣèjọba yín, bóyá yí padà ni o, bóyá ṣe lẹ́kẹ̀ fi ipò mú sílẹ̀ ní wọ́ọ́rọ́wọ́ láìṣe pé wọ́n ń gbé yín dìgbìdìgbì, wọ́n ń gbé yín kúrò lórí rẹ̀ pé ẹ fúnra ara yín báyà fi ipò wọn sílẹ̀ o, kí ẹ jẹ́ kẹ́lòmíì ò ṣe torí pé ìyà pọ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ojú òpó Sahara Reporters ni mo ká ìròyìn ọ̀hún mọ́, bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ lè ka ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún. Àwọn kí n tó máa lọ lójú òpó náà, ẹ jẹ́ àjọ ṣàgbéyẹ̀wò méjì mẹ́ta nínú ohun tí àwọn èèyàn sọ lábẹ́ comment section. Ẹnìkan rèé torúkọ rẹ̀ ń jẹ́ Anthony Green. Kí la Anthony Green sọ? Ó ní na today poverty don dey fight Nigeria. Ọlọ́run dákun gbà wá ní o, òkùnkùn mọ́tò burú jù báyìí lọ náà là ń wí. Ẹlòmíì torúkọ rẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni Tajudeen sọ wípé the administration is performing wonderfully well. Why are you deceiving the public against the government? Ibi tí ọ̀gbẹ́ni ohun tún gbọ́dọ̀ ti ẹ̀gbà ìyún tún yàtọ̀, ojú tí gbogbo wa fi ń wò nǹkan ni òun fi ń bá wa wò ó. Ẹlòmíì torúkọ rẹ̀ jẹ́ Mr. Wildmouth sọ wípé stop telling him to resign because it's obvious he won't. Tọ́ ẹ wò ẹ lè ká ìròyìn ọ̀hún mọ́jú òpó Sahara Reporters, níbẹ̀ ni mo ká ìròyìn ọ̀hún mọ́ ní wẹ́rẹ́wẹ́rẹ́
ní mo kẹ́ bọ̀dà ṣẹ̀ṣà ẹ jẹ́ mọ́ ń sáré kọjú lọ sójú òpó pọ́ǹsì o kí ni ohun tí mo bá ń bẹ̀ ọ̀gbẹ́ni Peter Obi ni o ìyẹn tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú NDC náà ló ti mẹ́nuba ìdí tóun fi mú ọ̀gbẹ́ni Kankaso gẹ́gẹ́ bí igbákejì yẹn nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ṣẹ̀kú mọ̀ pé Peter Obi kan ló ń díje dupò ààrẹ tí igbákejì rẹ̀ sì jẹ́ Kankaso ló wá mẹ́nuba kẹ́kẹ́ ṣe pé mo mọ́ ọ̀gbẹ́ni òun lásán kódà ó láwọn tí mo ti fojú sùn tí mo sì rí lára rẹ̀ mo ti rí àwọn súrà kan ní kété tí mo fojú wò ó mo rí pé àwọn kankan ń bẹ lára rẹ̀ tó sì jẹ́ pé kódà dà pé èrò wá ṣe bí èrò bí bákan náà ló jẹ́ kí n mú kí n náwó gan-an ó jẹ́ kó di mímọ̀ o ó ní ẹ wò ó ṣẹ́rí mo fara mọ́ gómìnà àná ìyẹn gómìnà ìpínlẹ̀ Kánò tẹ́lẹ̀ nítorí pé ó láwọn ohun àmúyẹ láti gbogbo ìyànà kúrò lára àwọn ọmọ ilẹ̀-èdè Nàìjíríà àti wípé àwọn jọ ní ìfojúsùn kan náà ni o ṣàkúmọ̀ pé Yorùbá pòwe kan wọn ni ìwà jọ̀wà báyìí náà ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ ọ̀gbẹ́ni Peter Obi jẹ́ kó di mímọ̀ ó sọ̀rọ̀ fún lásìkò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn The Sun wọ́n jẹ́ kó di mímọ̀ pé òun ti wo súrà ọ̀gbẹ́ni Kankaso ọ̀hún pé ẹni tó ní ìmọ̀ àti èrò kan náà pẹ̀lú òun tó sì jẹ́ pé èrò àwọn kan ó jọ ṣe bákan náà ó jọ ṣe dọ́gba nítorí díẹ̀ nǹkan pàápàá jùlọ lẹ́ka ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ pé pàápàá tún orílẹ̀-èdè wa Nàìjíríà ṣàkọ́kọ́ gbé látòrí ètò ẹ̀kọ́ tó sì jẹ́ pé ìfojúsùn kan náà tó hùn ní lẹ́ka ètò ẹ̀kọ́ kan náà ni ààrẹ Kankaso kan náà ni òun náà ní tóun sì wò pé tọ̀ mọ̀ nígbà tó wá sì ṣe méjì tó sì ṣe méjì tó ti jọra wọn pé kódà ẹni bá ti ní ìfojúsùn lórí bí orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe yàtọ̀ tí ó ṣe dára sí tó jẹ́ pé a gbọ̀yànù kúrò lára ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà torí pé nítorí ọ̀pọ̀lọpọ̀ ń dojúkọ lórílẹ̀-èdè Nàìjíríà báyìí kódà kò ṣe mẹ́nubà kò ṣe sọ ó jẹ́ kó di mímọ̀ síwájú sí i wípé ṣẹ́ẹ̀rì o gbogbo ohun tí ó bá gbà láti mú àyípadà rere bá orílẹ̀-èdè wa Nàìjíríà báyìí ńlòun o gẹ́gẹ́ bí ẹnìkan ńlòun dúró fún tó sì jẹ́ pé ohun gbogbo tóun ò bá fún báyìí ńlòun yóò rí pé òun ṣe o láti rí wípé àyípadà rere ó dé bá orílẹ̀-èdè wa Nàìjíríà tóun sì nígbàgbọ́ wípé Kankaso nǹkan tó jẹ́ igbákejì òun rere náà kọ wípé tọ̀ àwọn òjò ṣe tí ó fi dára sí lórílẹ̀-èdè wa Nàìjíríà ẹ wò ó ojú òpó Punch ni mo ka ìròyìn ọ̀hún mọ́ bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ lè ka ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ìròyìn náà mọ́ ká tó jọ máa lọ ẹ jẹ́ ká tún ṣe àgbéyẹ̀wò méjì mẹ́ta nínú àwọn ohun tí àpèyàn sọ lábẹ́ ìròyìn náà ẹnìkan rèé sórúkọ rẹ̀ jẹ́ Don Solo sọ wípé na you choose am àbí na him choose you tó béèrè ń ọ̀gbẹ́ni Peter Obi ńlọ́dọ̀ọ́rẹ́ rẹ̀ kọ pé èèwọ̀ lọ náwó gan ni pé yóò mọ̀ ṣe igbákejì rẹ̀ abóhùn ló náwó gan pé èmi ní mọ̀ ṣe igbákejì rẹ̀ ẹlẹ́bí bẹ́ẹ̀ torúkọ rẹ̀ jẹ́ Martins Kọ́láwọlé sọ wípé we can't be doing the same thing and expect different result. ẹ̀yin tèmi mo fi yín là ojú òpó Punch lẹ́kàárọ̀ èèyàn mú ẹ̀bá débẹ̀ gbọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ń táwọn èèyàn sọ lábẹ́ comment section. mo wá pọ̀ ń bẹ́ ọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ níwọ̀n náà ṣe ṣàǹbá tó gbójú òpó Vanguard lọ ìròyìn bandit náà ni mo tún ká mọ́bẹ̀ kọ́ lọ́n dákun dábọ̀ gbà wá lórílẹ̀‐èdè Nàìjíríà kó bá wa fòpin sí ọ̀rọ̀ àwọn agbébọn agbésùnmọ̀mí ayọ̀ adà lóru gbogbo yìí ni o látàrí bí wọ́n tuntun fìrìn lẹ́jọ́ wípé àwọn ọmọ ìyá mẹ́ta kan ni wọ́n mọ̀ fẹ́ lọ sìnkú ìyá wọn ẹ̀nà bá rìn lójú ọ̀nà náà láti ìlú Àbújá lọ sí ìpínlẹ̀ Benue ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ojú ọ̀nà ni wọ́n wà kó tó di pé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ilé tí wọ́n kóra wọn sí nǹkan pé kódà ọkọ̀ ọ̀hún yọnu ilé tó jẹ́ kí ìrìn àjò náà kan kó di òru mọ́ wọn lọ́wọ́ wọn ní kódà ń gbàtà àfìrí nǹkan bíi aago 2 òwúrọ̀ pé ìrìn àjò náà nǹkan làwọn ọmọ náà sì ń bẹ ní ojú òpópónà ilé tó mú kí wọ́n padà rìn o lẹ́yìn tí ọkọ̀ wọn ṣiṣẹ́ kọ tí wọ́n sì sún síwájú àmọ́ nígbà tí wọ́n fi dé agbègbè Òmùtẹ́lẹ̀ Ampechi nípínlẹ̀ Benue wọn ní ibẹ̀ nǹkan làwọn àtìláwé àgbẹ̀bọ̀n àgbésùnmọ̀mí nǹkan ló ka wọn mọ́ tó sì jẹ́ pé àwọn ọmọ ìyá mẹ́tẹ̀ẹ̀ta nǹkan nánà wọn gan kódà títí tó fi mọ́ pósí òkú ìyá wọn lẹ́yìn tí wọ́n ń gbé lọ sí ní abúlé wọn kan pé kódà àwọn mẹ́rẹ̀ẹ̀rin báyìí nǹkan ni wọ́n ń bẹ ní àhámọ́ àwọn ajínigbé náà. Alága ìjọba ìbílẹ̀ Ohimini
nípínlẹ̀ Benue ọ̀gbẹ́ni Gabriel Adole wá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lóòótọ́ wípé lóòótọ́ bọ́ì ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣà tó sì jẹ́ pé ìròyìn ọ̀hún kan ó ti dé sí etí ìgbọ́ àwọn kódà ní báyìí wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti àwọn àjọ elétò ààbò káàkiri orílẹ̀-èdè wa pé kí wọ́n dákun dábọ̀ má jẹ́ kí àwọn ọmọ ọ̀hún kan kí wọ́n gbé sí àhámọ́ àwọn ajínigbé pé ohun gbogbo tí wọn yóò bá ṣe báyìí ní kí wọ́n rí pé wọ́n ṣe láti dóòlà ẹ̀mí àwọn ọmọ náà kúrò níbẹ̀. àwọn èèyàn tún sọ̀rọ̀ wọn kún fèrè wọn sílẹ̀ nǹkan lọ́n dákun gbà wá lọ́wọ́ ogun báńdíìtì agbébọn agbésùnmọ̀mí ojoojúmọ́ ní kí lóhun táwọn èèyàn sọ. ẹnìkan rèé torúkọ rẹ̀ jẹ́ Àdákọ́lé John sọ wípé federalgovernmentboys.com kódà ẹni wọn sọ ju bọ́ọ̀n lọ tó kọ̀wé náà nù pé federalgovernmentboys.com tó. ẹlòmíì bẹ́ẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Ẹkúndayọ̀ sọ wípé if not for the living as for the dead I for say make dem go eat am. Kọ́lọ́hún ṣàánú wá o kó dákun gbà wá o. ẹlòmíì bẹ́ẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Omílẹ́yìn sọ wípé which kind wahala be this one o with all this government up and down. ṣe bá a ti ń pàkan lèmi ń rúwé lórílẹ̀‐èdè Nàìjíríà kọ́lọ́hún ṣàdákun dábọ̀ kó gbà wá lọ́wọ́ àwọn ojú tí ń sọ ní dáàsọ́ ńlọrọ̀ náà. tó ẹ̀yin tèmi ẹ̀yin olólùfẹ́ wa nílé iṣẹ́ Kásù Kájí tẹlifíṣàn ẹ ṣe gbogbo ìgbà wa tẹ́ ń bá wa lọ tẹ́ ń gbọ́ ohun tá à ń wí lágbára lọ etí tẹ́ fi ń gbọ́ kò ní di ojú tẹ̀sí tí ń fẹ́ tẹ̀sí fi ń wò wá bákan náà ojú ọ̀hún ò ní fọ́ lágbára Elédùmarè. àrímọ̀ jù báyìí lọ fúnra yìí eléyìí tá a kó wá sí etí ìgbọ́yìn ní ọjọ́ títò ní ìtókù tún dìgbà mìíràn nígbà tí màtí yóò sì jọ máa pàdé lábala àkójọpọ̀ ìròyìn lẹ́ka agbo àwọn òṣèré tíátà òṣèré olórí àtàwọn gbajúmọ̀ nílùú kó tó ti dìgbà náà ayọ̀ báyé àti ìfọkànbalẹ̀ ọkàn lèmi àti yóò sì jọjú mọ́ pàdé. orúkọ tèmi ò kú yí padà Ọmọlọ́lá Àyà Babalọ́lá náà ni mo jẹ́. ó dìgbà.